Èní ni ọjọ́ keje lórí ètò wa tá a lọ dàlúrú nílẹ̀ Yorùbá. Ṣáwa Mùsùlùmí ni àbẹ́yìn ẹlẹ́bọ oníṣẹ̀ṣe. Ìlú Ìbàdàn mo gbàgùn ni mo ti bẹ̀ lọ́jọ́ àkọ́kọ́. Ìlú Ìbàdàn náà mo fẹ́ sọ̀kalẹ̀ sí. Ṣé ẹ mọ̀ pé eégún pọ̀ ń bàdàn, àwọn eégún bú, eégún ńláńlá pọ̀ ń bàdàn gẹ́gẹ́ bí àwọn àfáà, àwọn ẹni Ọlọ́run, àwọn olùmọ̀ ẹ̀sìn ṣe pọ̀ nílùú Ìbàdàn. Eégún tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lénìí ó ń jẹ́ eégún méjì. Eégún àkọ́kọ́ náà ni eégún Abìdí Ẹlẹ́gẹ̀. Bàbá Sheikh Zuglu ló ṣàlàyé eégún Abìdí Ẹlẹ́gẹ̀ fún mi torí èmi ṣe alábòsí yìí ní fìmọ̀ pamọ́. Abìdí Ẹlẹ́gẹ̀ yìí náà ni eégún tó jẹ́ pé ẹrù bú kan tí máa ń bẹ lórí ẹ̀, ẹrù yẹn máa ń pọ̀ níbi ògùn bú, ògùn ìyà tó ní. Wọ́n ní tí bá ń lọ báyìí tọ́run bá ti wá yóò wá sọ pé ara wájú ẹ gbé, èrò ẹ̀yìn ẹ gbà á. Gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ pátápátá wọn ò mọ ọwọ́ wọn ni. Eégún bú yìí, eégún ìyà yìí náà ló wà Al-Mahadul Arabia Nàìjíríà, ilé ẹ̀kọ́ àgbà tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sìn Ọlọ́run ọba àlékè ọlá nílùú Ìbàdàn. Ilé ike bàbá Sheikh Murtada Abdulsalam, bàbá Mad. Ilé ike yìí Abìdí Ẹlẹ́gẹ̀ wọ bẹ́ẹ̀. Ẹni tó gbé lọ́jọ́ náà ìyà padà jẹ́kù nítorí pé ó wọ bẹ́ẹ̀, ó ba nǹkan jẹ́, ó da nǹkan rú. Ṣùgbọ́n àwọn bàbá Mad wọ́n fà á lọ́lọ́run lọ́wọ́ lọ́jọ́ náà ni. Ẹni tá a bá sì fà á lọ́lọ́run lọ́wọ́ kì í bọ́ àfi tí ò bá ṣàbòsí lóko. Abìdí Ẹlẹ́gẹ̀ ṣàbòsí, ìyà padà jẹ́ ẹni tó gbá Abìdí Ẹlẹ́gẹ̀ yẹn, ó gbàdà jẹ́kù ni. Èrò mélòó ni wọ́n ń tẹ̀lé Abìdí Ẹlẹ́gẹ̀ lénìí? Àfàwọn ọmọ ìyà. Gẹ́gẹ́ bí ìgbà tèmi àtàjà àpọ́nlé ń sọ̀rọ̀ lénìí, wọ́n ní ọmọ ìyà ní tẹ̀lé eégún. Eégún ẹlẹ́ẹ̀kejì òun náà ni eégún ìpọ́nríkù. Eégún ìpọ́nríkù gbogbo gẹ́gẹ́ bọ́n fọ̀tò yẹn. Mo ti sọ ìpọ́nríkù yẹn tó bá ti jẹ́ gẹ́gẹ́ bọ́n fọ̀tò yóò ti mọ eégún ìpọ́nríkù. Bọ́ọ̀ bá mọ eégún ìpọ́nríkù náà léégún kan tó jẹ́ pé tó bá fẹ́ jáde báyìí, tó bá ti wá bọ́ táwọn àmọ́ da ìbọn bò látara ògùn bú, ògùn ìyà tó ní. Tó bá ń dàbọ̀ bo ìbọn ò ní wọlé. Wọ́n tún máa fi iná, wọ́n fún wọn tiná bọ́ lára, iná ò ní wọlé látara ogun àwọn ìdán bú tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Bọ́ọ̀ bá ti àmọ́ gbogbo ọmọ Mọ́ṣúdì Ìpọ́nríkù. Mọ́ṣúdì Ìpọ́nríkù náà ni ọmọ kan nínú àwọn ọmọ ilé Ìpọ́nríkù tó yẹ pé tóun bá jáde báyìí bí ó máa ń dà nǹkan rú, ó máa ń bà nǹkan jẹ́ ni. Mọ́ṣúdì Ìpọ́nríkù gbéégún o kò gbéégún ọmọ kan tí máa ń fa wàhálà ni, tí máa ń dá wàhálà lẹ̀ pẹ̀lú bí tí wọ́n máa ń gbéégún Ìpọ́nríkù yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wọn ní kò mí sí wákàtí kan ní wákàtí márùn-ún rí. Ìmọ̀ nǹkan wákàtí márùn-ún, ṣùgbọ́n ọmọ eléégún ni, ọmọ Ìpọ́nríkù ni, àwọn ọ̀bàyéjẹ́ ọ̀dàyérú ni. Mọ́ṣúdì Ìpọ́nríkù yìí náà níjọ́ tí wọ́n bá fẹ́ fa wàhálà gbogbo gẹ́gẹ́ bọ́n fọ́tò yẹn, wọ́n máa ń fi ìgò, wọ́n máa fi ìgò lóòdù títì ni. Ẹnìkan ò tó bẹ́ẹ̀ tí ó gba gbogbo bẹ̀ kọjá. Níjọ́ tí Mọ́ṣúdì Ìpọ́nríkù ń bá àwọn àtàwọn 1 million boys tó ń jọ ń jà fúnra wọn, tí Mọ́ṣúdì Ìpọ́nríkù bá lọ jólè 20 lọ́dọ̀ àwọn 1 million boys, àwọn 1 million boys wá lọ jólè 30 lọ́dọ̀ Ìpọ́nríkù, lọ́dọ̀ Mọ́ṣúdì Ìpọ́nríkù. Ṣé n tẹ́ fẹ́ ká máa ṣe nìyẹn? Ẹ̀yin ẹlẹ́bọ̀ yìí, ṣé n tẹ́ fẹ́ káwa jókòó tì ní nìyẹn níbi táyé lajú dé yìí? Àwọn kan tí ó mọ dàlú, tí ó mọ bàlújẹ́, ọkàn yóò ní balẹ̀. Ẹ̀yin ẹlẹ́bọ oníṣẹ̀ṣe, ọkàn yóò ní balẹ̀. Islam ó mọ borí ni. Wassalamu alaikum.